ọmọ yẹrí ẹ̀ oko ẹ má fi bọ́wọ́bọ́wọ́ sí mi lọ́wọ́ o òṣèrékùnrin tíátà kan ti pariwo síta lórí ọ̀rọ̀ ìjà Austin Emmanuel àti Tẹ̀lẹ̀ ẹ gbọ́ ohun tó sọ. ṣe rí ẹ̀yin fáǹsì kan wà tó jẹ́ ń pé ọlọ́run ló mọ nọ́mbà lè yín o alákòóbá ni yín o ẹ̀yin fáǹsì kan wà tó jẹ́ ń pé ẹ kàn ń fọ́lọ́yàn ní ẹ̀ láìkí ẹ o ókè bí ṣe ń dá lọ jẹ́jẹ́ mi tí kan wà jẹ́jẹ́ mi tí mu gàrí mi jẹ́jẹ́ mi tí ń jẹsẹ̀ mi wáyà mi jẹ́jẹ́ mi ẹ̀ láìkí ẹ̀ abẹ́wò ni mo kàn rọra ṣe fídíò tí mo dẹ̀ ń vibe jẹ́jẹ́ mi ẹ dẹ̀ wá sí comment section mi ẹ ní ẹ Ìtẹ̀lẹ̀ àti Austin ni ẹ jọ kí mo ṣe fún yín kí lẹ̀ ṣe mi kí lẹ̀ ṣe mí ta ni mo ṣe ẹ jọ ṣe mi Mr. Latin kí mo mọ̀ tí fẹ́ sọ àwọn àgbáwo méjì náà ń jà Austin Emmanuel àgbà Ìtẹ̀lẹ̀ àgbà mélòó wà lára mi èmi tó yẹ kẹ́ máa bá mi bẹ lọ́hùn kémi náà tiẹ̀ dé ipò téèyàn kan máa wá tó máa sọ pé òun ọ̀rẹ́ mi kí n máa sọ pé mo ń ṣọ́ ọ̀rẹ́ àbí kí n máa sọ pé mo rántí ẹ understand because tó bá dáa fún yàn náà máa ń ṣọ́ ọ̀rẹ́ èèyàn tí yóò bá dáa fún ẹ tó bá kú díẹ̀ káàtó táwọn èèyàn kan bá sọ pé àwòrán ọ̀rẹ́ náà ni àtàlọ́ ọ̀rẹ́ wèrè that is life and one thing about ọ̀rẹ́ lélẹ́yìí kò yẹ lómi ó lè máa ṣọ̀rẹ́ mi kí n máa ṣọ̀rẹ́ yẹ ó lè máa ṣọ̀rẹ́ mi kí n máa ṣọ̀rẹ́ a lè jọ wà kájọ máa wà kájọ máa jọ rẹ̀ that's one thing about life so mo sọ ń pa ọ̀rọ̀ eléyìí kò ṣojú mi ìmọ̀ tó ṣe jọ wà sí gbà yẹn bọ̀ gbogbo ẹ̀ jọ táìmù tẹ́ fi ń kọ kọ́mẹ́ǹtì yẹn ẹ máa fi ṣe prayers under post mi kọ́lọ́n kó gbé mi náà lọ́wọ́ sókè ẹ ṣàánú mi ṣé bí ṣe ń ṣe 2 sins 3 sins láìkí ẹ bẹ́ẹ̀ no like láìkí ẹ bẹ́ẹ̀ ṣe ń rí mi nínú 2 sins 3 sins tí mò ń bo wẹ́rẹ́wẹ́rẹ́ tí mò ń ṣe gate man tí mò ń ṣàbòkí tí mò ń ṣọmọró yẹn láìkí ẹ ṣàánú ayé mi ẹ mọ nǹkan tí wọn kó sí comment section ẹ jọ̀ọ́ o. ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tárákùnrin tó jòṣèré tíátà rí sọ lórí ìjà Austin Emmanuel àti Tẹ̀lẹ̀ kí lẹ rí sọ sóhun tó sọ nínú fọ́nrán náà ṣé ẹ ti lẹ́yìn pẹ̀lú ohun tó sọ ni tàbí ẹ rò pé ẹ kó dá sọ́rọ̀ ìjà náà.